A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí a bá tuntun ní àǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn òun náà ní orúkọ mi. A máa fi fọ́nrán méjì hàn yín tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ títí lélẹ́yìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lovers Finance Village dátì bá subscribe sí ẹgbẹ́ rẹ̀ wọn. Ó rẹ̀ máa gbọ́kàn níbẹ̀ táwọn oníbàá máa pè ní notification bell bá wa tẹ̀ tó bá tẹ̀ tó ń kọ́ yóò gbé option mẹ́ta kan wá ìtì ń bẹ lókè ọ̀ tó ṣe option a lí àti lí táwọn oníbàá máa pè ní option all orúkọ bá wa tẹ̀ ó bá tẹ̀ tán kọ́ yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì ní gbogbo ìgbà táwọn ètò wa ń kọ́ tó bá ti ń jáde. Ní àárọ̀ yìí ni mo rí ìpè ẹ̀gbọ́n wa kan tí wọ́n táwọn ń lọ sí ibi iṣẹ́ àfíìsì bọ́dá wa àfíìsì. Àwọn ni wọ́n pè mí wípé ní tá a bá ti kọjá ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ tá a bá kọjá ilé ẹ̀kọ́ gíga Emmanuel Olayinde University of Education tí à ń lọ sí ọ̀nà Old Ìrẹ́pọ̀. Wọ́n ní wọ́n kófìrí ọkùnrin kan. Wọ́n ní ọlọ́kadà kan tó ń ya ìgbẹ́ tó bẹ́ yà ìgbẹ́ láàrin ló gbọ́ tí nǹkan kan ló kókókókókókó ló bá bẹjú wo àárín. Wọ́n ní ìṣe tí ó bùṣe gàrà tí ó bùṣe gèdè náà bá rí i pé ọkùnrin kan ló jáde láti inú òwò tí ẹ̀ ń wò yìí pẹ̀lú abọ́ ẹ̀bà lọ́wọ́. Wọ́n ní ẹ̀bà gbóná ló gbé jáde ní àti inú kòtò yìí. Bí mo ṣe ń bá bọ̀ pé bí ọlọ́kadà yẹn bó ṣe ṣàkíyèsí tó rí ẹni yẹn báyìí wọ́n ní bó ṣe gbé kinní nìyẹn bó ṣe jáde nìyẹn igbó báyìí ní wọ́n sọ pé ó ń rún lọ. According to nǹkan tá a gbọ́ lẹ́nu àwọn tí a sì bá níbí wọ́n ní ọlọ́kadà tó ṣàkíyèsí tó kófìrí ẹni gan pé ọlọ́kadà yẹn gan ó ṣẹ̀ṣẹ̀ kúrò ní ibi báyìí náà ni. Ní àgbábọ̀ ẹni olè jàgbà kọ́mọ́ṣe lójú fèrè lára àwọn ará àdúgbò yìí àwọn tó ń ta bí àtẹ̀bí sìgá lọ́nà iwájú ń bẹ̀ yẹn wọ́n ní lọ́wọ́ àná gan pé ọkùnrin tí wọ́n ń sọ yìí wípé ó wá sọ́dọ̀ àwọn tó ṣe bí wèrè tí wọ́n ń sọ pé ká fáwọn ní bí sìgá àbí tí wọ́n láwọn fún ni àbí wọ́n sọ pé ó ń tọrọ rẹ̀ gan wọ́n ló tọrọ rẹ̀ lọ́wọ́ àwọn kódà lára àwọn tó ń ṣiṣẹ́ mẹ́rin àwọn kan sọ wípé páwọn kan sọ pé ọkùnrin yìí ṣe wèrè ọkùnrin yìí kò kí ń ṣe wèrè bí ó ṣe ń ṣe ojú alákànfin sọ rí o even ó yẹ kí àwọn tí wọ́n máa bá wa kó àwọn wèrè ńlẹ̀ gan kí wọ́n wà tọ́jú pé bá kófìrí ẹni tí ó ń ṣe bí aláǹgànà àbí kìíní tí wọ́n bá ti palẹ̀ rẹ̀ mọ́ tó kó wọn pa lẹ̀ wọn. Kò yẹ tí àwọn tí wọ́n níbi gángan kan máa rìn gan kan máa roaming about nínú ìlú tá a wà wọ́n lè pàdé ọmọ kéékèèké lójú ọ̀nà kan ṣe wọ́n lọ́sẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ káti ẹ̀ pé bọ́yá ẹni tó láláǹgànà ni ṣùgbọ́n ẹni eléyìí ò jọ ẹni tó láláǹgànà. Nǹkan tí a gbọ́ ni wípé wọ́n ní àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ọlọ́pàá pé àwọn náà wọ́n ti dé yàyín tí wọ́n dẹ̀ ní wọ́n ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n wọ inú rẹ̀ lọ. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wo ìkòtò tẹ́ ń wò yìí pé ó jìn lọ tó tún fi kọ́ọ̀fù wá báyìí ìgbé nígbà tó débẹ̀ yẹn pé àwọn táwọn wọnú bẹ̀ wọ́n fi gí kan wọ́n rí i pé ó ti padà dé ibi tí ó pin sí. Tí ẹ bá dẹ̀ ṣe àkíyèsí ilẹ̀ ẹlẹ́tẹ̀ ń wò yìí ẹ rí i pé wọ́n ẹsẹ̀ wọ àwọn yèpẹ̀ tó ti pẹ́ nìyẹn ẹ rí i bí wọ́n ojú àwọn yẹn ṣe rí ẹ wo àwọn eléyìí ẹ rí i pé wọ́n wà jáde wọ́n ẹsẹ̀ wọ àwọn yèpẹ̀ eléyìí jáde ní tẹ́ni ẹ kò sì fura. À ń fi àsìkò yìí rọ gbogbo àwọn èèyàn wa náà pé ojú ni alákànfin sọ́rí o tí ẹ bá ṣàkíyèsí if you see something you should say something ẹ rí bí hostel àbí ilégbé kan nìyẹn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lára àwọn students wọ́n lè máa jíyàn gbé tí wọ́n máa pa sínú bíbá tẹ́ni ẹ kò dẹ̀ nímọ̀ pẹ̀lú kòtò yìí and a dẹ̀ fi àsìkò yìí rọ báyà àwọn alága ìjọba ìbílẹ̀ ni wọ́n bá wa ṣe gbìyànjú lórí ẹ̀ ni tí wọ́n fi wá rọ́yè pẹ̀ síbi tí wọ́n fi di pátápátá tí wọ́n máa fi di pátápátá a gbọ́dọ̀ fi eléyìí lẹ̀ and gan bóyá gan ó yẹ kí wọ́n ṣe surveillance kan wo gbogbo àwọn kíní lọ eléyìí la rí o báyà bómi tó ń bẹ lọ́wọ́ wájú lọ́nà oko tí wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn wa tí wọ́n máa mú wọn mọ́lẹ̀ tá a dẹ̀ nímọ̀ kankan Ọlọ́run ní jẹ́ kí àrìnbẹ̀sẹ̀ sí àní sìnrìn o tọmọtọmọ tayátayá tẹbí tará àní sìnrìn nínú ọdún tuntun àní sọmọnù àní sọmí ara wa náà. Àṣírí ti tú nípínlẹ̀ Èkìtì Gọ̀ǹgọ̀sọ̀ wọ́n ṣàwárí ojúbọ kan tí wọ́n ti ń lo àwọn ọmọ kéékèèké tó fi mọ́
ìkókó àtọlẹ̀ẹnu aláboyún nípínlẹ̀ Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti ṣàwárí ojúbọ kan tí wọ́n kọ́ láti máa fi ṣiṣẹ́ ibi. Ibùdó tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi náà tó jẹ́ ojúbọ ní a lè sọ wípé ó jẹ́ toníṣẹ̀ṣe tàbí ó jẹ́ tẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, nítorí àwọn nǹkan bí ìkòkò, igbá, àgbélébùú, aṣọ pupa, aṣọ dúdú àti àwọn nǹkan míì ni wọ́n bá ní ojúbọ yìí. Òwò káràkátà ọmọ ni wọ́n ṣe ń bẹ̀, tí wọ́n sì ń lo àwọn ọmọ kéékèèké tó fi mọ́ ọlẹ̀ẹnu aláboyún. Ìlú Ìkẹ́rẹ́-Èkìtì ni ibi tí ojúbọ náà wà. Lákòókò táwọn ikọ̀ ọlọ́pàá ṣàbẹ̀wò lọ sí ojúbọ yìí, wọ́n rí àwọn ọmọ kéékèèké tí wọ́n tó 6 níye tí wọ́n wà lábẹ́ ìdè, tọ́wọ́ sì tẹ 5 lára àwọn afurasí náà. Yàtọ̀ sí wípé wọ́n jí àwọn ọmọ kéékèèké gbé lò ní ojúbọ yìí tí a lè sọ pàtó bóyá ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ló ní tàbí ẹlẹ́sìn ìbílẹ̀, nítorí àwọn nǹkan tí wọ́n ṣe níbẹ̀. Wọ́n á tún máa fi àwọn ọ̀dọ́mọbìnrin kéékèèké tí wọ́n kó sí àkàtà wọn máa fi ṣòwò ọmọ. Ohun tí wọ́n máa ń ṣe ni pé wọ́n á gba àwọn ọkùnrin tó máa bá àwọn ọmọ kéékèèké ọ̀dọ́bìnrin yìí sùn. Tí wọ́n bá ti bá wọn lájọṣepọ̀ tán, tó bá ti doyún, nínú ọgbà ńbẹ̀ náà ni wọ́n ti máa tọ́jú oyún náà. Tí wọ́n bá sì ti bí ọmọ náà tán, wọ́n lè tà á tàbí kí wọ́n fi ṣe ohunkóhun tí wọ́n bá fẹ́ fi rọ̀. Ẹni tó lóyún náà, kété tó bá ti bímọ, tó bá fún un ní bí ìgbà díẹ̀ láti sinmi, ẹlòmíì á tún kì í mọ́lẹ̀ bá a ní àjọṣepọ̀ kí wọ́n lè máa rí àwọn ọmọ inú àwọn tí wọ́n lóyún náà lò. Àwọn ọmọ tí wọ́n bá bí, wọn kì í gbé wọn kúrò ńbẹ̀ o. Ibẹ̀ náà ni wọ́n ti ń pa á, tí wọ́n ti ń kùn ún, fi ṣe ohunkóhun tó bá wù wọ́n, tá sì tún fún ọmọbìnrin náà lóyún padà kó lè máa bí sí i, kó máa rẹ̀ sí i. Àmọ́ ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan ní tolóhun. Àti pé tó bá pẹ́ tí èèyàn ti ń wẹdò láwẹ̀jìn tí kò bá tètè padà, èrò wọn ṣe tán láti kẹbọra inú omi ni. Ló dífá fún bí gbangba ṣe dẹkùn mọ́ àwọn oníṣẹ́ ibi náà lọ́wọ́, tí kedere sì bẹ́ wò. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì, Joe Eribo, ṣàlàyé pé bí wọ́n ṣe ṣàwárí ojúbọ ibi tí wọ́n ti ń lo àwọn ọmọ kéékèèké yìí kò ṣẹ̀yìn bí àwọn aláboyún méjì tó rí kó yọ kúrò inú ojúbọ yìí ṣe lọ fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Lẹ́yìn tí wọ́n mórí bọ́ arábìnrin Onyechi Olúwadáre, ẹni ọdún 43 tó ní ojúbọ náà tí wọ́n ti ń pèsè ọmọ, tí wọ́n tún lo àwọn ọmọ náà pẹ̀lú àwọn 4 mìíràn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi yìí, ní ọwọ́ tẹ̀ lójúbọ. Ibi tí wọ́n ti ń lo àwọn ọmọ yìí ló wà ní agbègbè kan nítòsí Ìníṣà ní Ìkẹ́rẹ́-Èkìtì nípínlẹ̀ Èkìtì. Kété tí èyí dé etí ìgbọ́ àwọn ọlọ́pàá ni wọ́n ti gùnlé ìgbésẹ̀ alágbára àti iṣẹ́ ìwádìí. Ìyàlẹ́nu ló jẹ́ wípé nígbà tí wọ́n máa dé ojúbọ yìí, àwọn ọmọ kéékèèké 6 ni wọ́n bá. Àwọn ọmọ yìí lọ́jọ́ orí wọn wà lábẹ́ ọdún 3 sí ọdún 9, ṣùgbọ́n tó jọ bí ẹni pé àwọn ọmọ náà wà nínú ìdè tí wọ́n sì ń fi àwọn ọmọ náà gba owó. Àwọn ọmọ yìí ni àwọn ọlọ́pàá kọ́kọ́ tú sílẹ̀ láyọ̀ àtàlàáfíà láti gba òmìnira. Joe Eribo, tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà, tún ṣàlàyé pé Onyechi Olúwadáre àti àwọn afurasí 4 mìíràn tí wọ́n jọ ń hu ìwà yìí lọ́wọ́ tẹ̀ ní ẹ̀yìn gbajúgbajà ilé ìtura kan tó wà ní ojú ọ̀nà Ìsẹ̀ Èkìtì níkẹrẹ́-Èkìtì. Lára àwọn tí ọwọ́ tún tẹ̀ ní Onua Gloria, ẹni ọdún 28, Victoria Linus, ẹni ọdún 25, Ihegbogu Mercy, ẹni ọdún 21, àti arábìnrin aboyún moṣù mámọ́jọ́ kan tóyún rẹ̀ ti ga torúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Esther, ẹni ọdún 23 lọ́wọ́ tẹ̀. Àtẹ̀jáde látọwọ́ kọmíṣánná ọlọ́pàá náà tó fi síta fáwọn oníròyìn ṣàlàyé pé ọjọ́ 24 oṣù kínní ọdún 2026 ní nǹkan bíi aago 8:30 òwúrọ̀ ni wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó
pé àfúrásì àkọ́kọ́, ìyẹn Olúwadáre Onyinyechi, ẹni ọdún 43, ní ibùdó kan nínú ọgbà ńlá kan tó ń lò láti máa fi ṣòwò káràkátà ọmọ tó sì jẹ́ wípé níbẹ̀ wọ́n jí àwọn tí wọ́n jẹ́ ọmọ obìnrin tí wọ́n sì wà lójú ìbímọ gbé, tí wọ́n sì ń fún wọn lọ́kùnrin tó máa bá wọn sùn, táwọn onítọ̀hún á sì bímọ. Tó bá sì ti bímọ, wọ́n á gba ọmọ ọwọ́ ẹ̀, wọ́n á tún ṣe irú ohun tí wọ́n ṣe fún un tó fi di ẹni tó lóyún. Lẹ́yìn èyí, ohun tí wọ́n bá fẹ́ fi àwọn ọmọ náà rọ̀, wọ́n á fi wọ́n ṣe é. Nígbà táwọn ọlọ́pàá dé ibi tí ilé náà wà tí wọ́n kọ́, kò jọ bí ojúbọ òòṣà, kò jọ bí ojúbọ nǹkan kan lórí. Ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n bá ń bẹ̀ lẹ́yìn tí wọ́n láǹfààní láti tú àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n bá lórí ìṣó níbi tí ojúbọ yìí wà gangan, tí wọ́n láǹfààní láti tú sílẹ̀, tí wọ́n tó 6 níye lọ́jọ́ orí wọn wà lábẹ́ ọdún 2 sí ọdún 9. Wọ́n fura sí pé wọ́n ti ń fi àwọn ọmọ náà gba owó láti bí ìgbà pípẹ́. Àwọn ohun tí wọ́n rí ní ibùdó yìí ní àwọn nǹkan ìgbẹ̀bí bíi àwọn oògùn lóríṣiríṣi, àwọn nǹkan tí wọ́n lò láti fi gbẹ̀bí. Lára oògùn tí wọ́n rí ńbẹ̀ ní dexamethasone tablet àti ìgò Goya, ìyẹn òróró Goya, àti àwọn nǹkan míì táwọn alábiyamọ máa ń kó lọ sílé ìwòsàn tí wọ́n bá fẹ́ bímọ. Bákan náà, wọ́n ṣàkíyèsí wípé gbogbo àwọn nǹkan tí wọ́n bá yìí ló jẹ́ ohun tí wọ́n ti ń lò tipẹ́tipẹ́, tí wọ́n sì tún rí àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n ṣì wà lórí oyún tí wọ́n ń gbèrò káwọn náà lè bí. Kọmíṣánná ọlọ́pàá ọ̀hún kọminú púpọ̀ lórí ìwà ìbàjẹ́ tó wáyé yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ ògo ọjọ́ ọ̀la ni wọ́n ti ṣe níjàǹbá àti ṣùtá nítorí àtilówó àti àtilà. Ó rọ àwọn òbí láti máa bójútó ọmọ wọn dáadáa, kí wọ́n sì máa bá wọn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀, àfúrásì àkọ́kọ́ tí ajé ìwà ìbàjẹ́ yìí ṣí mọ́ lórí, tó jọ bí ẹni pé òun fúnra rẹ̀ gan tó ní ibi tí iṣẹ́ ibi náà ti ń wáyé, sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Ó ṣàlàyé pé òun ò mọ kankan nípa àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun, àti wípé níṣe ni ọ̀rọ̀ náà dàbí àlá lójú òun. Ó ní òun kàn máa ń wá láti wá gbàdúrà ní ojúbọ yìí ni, òun ò mọ ohunkóhun nípa ohun tí àwọn agbófinró ń sọ, àti wípé òun ò lọ́wọ́ nínú káràkátà ògo wẹrẹ, ìyẹn àwọn ọmọ kéékèèké, tàbí bí wọ́n ṣe ń fún àwọn ọ̀dọ́bìnrin lóyún ńbẹ̀ tí wọ́n dẹni tí wọ́n ń bímọ, tí wọ́n sì ń rẹ̀ sí nínú ọgbà kan ṣoṣo yìí. Ó ní gbogbo àwọn nǹkan tí wọ́n fi kan òun yìí jẹ́ ẹ̀sùn tóun ò mọwọ́ mẹsẹ̀ nípa ẹ̀, àmọ́ tí wọ́n dúró ọ̀rọ̀ náà mọ́ òun. Kọmíṣánná ọlọ́pàá náà ṣe ìlérí láti tọpinpin ọ̀rọ̀ náà dé ojú àmì. Bákan náà ló rọ àwọn òbí láti máa bójútó ọmọ wọn, kí wọ́n sì máa wà lójúfò láti rí i pé wọ́n ń bójútó àwọn ọmọ náà dáadáa. Ó rọ̀ wọ́n láti máa ṣọ́ ìgbésẹ̀ àti àwọn ọ̀rẹ́ tí wọ́n bá ń bá rìn. Bákan náà ló ké sí àwọn tí wọ́n jẹ́ ìyáálé ilé lóbìnrin láti fòpin sí títojúbọlé àti lílọ sáwọn ibì kan tí wọ́n sọ pé bóyá wọ́n ń gbàdúrà ńbẹ̀ tàbí wọ́n ń ṣe àjò. Ó ní torí pé àkókò tá a wà yìí léwu púpọ̀, bẹ́ẹ̀ ààyè ti gbẹ̀gẹ́. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá náà ṣèlérí wípé àwọn ò ní gbà kí ọkàn àwọn amọ̀òkùnsìkà àwọn ọ̀daràn nípìnlẹ̀ náà balẹ̀. Àwọn á rí i dájú pé àwọn lé wọn ṣíaṣíà kúrò nípìnlẹ̀ Èkìtì. Àlàáfíà tó péye sì wà. Bákan náà ló rọ àwọn èèyàn láti máa fura bí wọ́n bá kẹ́fìn pé wọ́n kọ́ ilé kan táwọn èèyàn ń lọ bọ̀ tàbí kò sẹ́nikẹ́ni tó wọnú ẹ̀. Ó ní nítorí irú eléyìí tó ṣẹlẹ̀ jẹ́ ohun ìyàlẹ́nu, ilé tí wọ́n kọ́ sí àárín ìlú àmọ́ tó jẹ́ pé iṣẹ́ ibi ni wọ́n fi ń ṣe. Ojúbọ náà ló dẹ́rù bà púpọ̀ nínú àwọn akọ̀ròyìn tá a lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ti wáyé nítorí àwọn ohun oríṣiríṣi
ohun tá a tún rí ní ayọ́ funfun tí omi, ṣùgbọ́n tómi náà ti jọ bí ẹni pé ó ti pẹ́, bí omi tó darògún wà nínú ẹ̀. Bèbí tí wọ́n wé aṣọ mọ́, bèbí tó jẹ́ bèbí oníke táwọn ọmọdé máa fi ń ṣeré, àti àwọn nǹkan míì tó fi hàn wípé wọ́n pawọ́dà ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà sì wáyé ni, torí pé ó fi hàn dájú ṣáká pé àwọn ohun èlò kọ̀ọ̀kan ni wọ́n lò yàtọ̀ sáwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ohun èlò hospital tí wọ́n lò fáwọn ìyá tí wọ́n bímọ àti àwọn ọmọ tí wọ́n bí. Bó tilẹ̀ jẹ́ pé ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti ṣèlérí láti jẹ́ kí ohun tó bá wáyé hàn kedere sáwọn èèyàn àti aráàlú láti lè mọ bí ọ̀rọ̀ dé dúró, ṣùgbọ́n ó ṣèlérí pé láìpẹ́ láì jìnnà tí ìwádìí bá ti parí lórí ìṣẹ̀lẹ̀ náà, gbogbo àwọn afurasí tọ́wọ́ tẹ̀ yóò fojú ba ilé-ẹjọ́. Ẹ láǹfààní láti fi èrò àti ojúwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Bíbá yìí ti yá lóòótọ́ o, kábíyèsí Ọlọ́run. Ibi tá a bá ń gbé leléyìí. Tójò bá dé báwo lẹ ṣe máa ń ṣera yín? Ẹ máa ń páàkì sẹ́gbẹ̀ẹ́ kan tójò bá ti dé. Kábíyèsí Elédùmarè. Gbogbo bíbá yìí ti ya tán. Kábíyèsí Elédùmarè. Láti máa kọ́kọ́ ń bọ̀ mú rò pé bóyá ibòmíì tún ní bíbá yìí ni omi ìmọ̀ pápá ilé yìí náà ní bíbá yìí náà bọ́ sí o. Ẹ sì ní pé àwọn òbí yín sì ló ní gbogbo bíbá yìí. Ìgbà tí bíbá yìí ya lẹ́sẹ̀ padà sọ́hún yẹn. Ìyẹn nínú bíta wà yìí náà. Òjijì ló ya. Pé kò séèyàn lé ní gan-an mi mọ tí ó bá ṣẹlẹ̀. Gba àti máa gbọ́ báyìí tí mo tún ní kí n dúra mi sẹ́gbẹ̀ẹ́ yìí báyìí. Mo ní kí n dúra mi sẹ́gbẹ̀ẹ́ yìí láì níjẹ́ lílé náà tó ya. Ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi kan tó ń gbé nígbà ìpẹ́jù nígbà pé kọ́lù ẹ̀ máa nà pé mo náà ń gbà ẹni nítorí ọmọ ẹ̀kọ́ lówó náà lé nílé tó ń gbé ni mo ṣe gbà síbẹ̀. Pé olúwẹ̀ náà ń gbà ẹni mi mọ tí ó bá ṣẹlẹ̀ báyìí. Ọmọ ló sáré gbé mi kó ń bẹ́ yẹn. Níjọ́ náà lọ́hùn. Torí gbogbo ẹ̀mí ò tí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀mí ò tí lè máa mi ò tí lo crush. Mi ò tí sáré lo crush tí mo ló ń gbà yẹn. Ó ní kí n máa ń gbé sí ọ̀dẹ̀ ibi tí crush yẹn wà ó jìnnà sí mi. Ó ní wẹ́dà ni. Bá mi jó yẹn kò ń ṣe tí mo lè sáré fòdì báyìí. So yẹn wọ́n bá mi jó yẹn ni kò dẹ̀ lè wọnú yàrá yẹn máa gbé sí ọ̀dẹ̀ lẹ́yìn ilẹ̀kùn ni kí n tó sáré débẹ̀ pé kò ṣe ẹni yẹn ni ẹ̀wọ̀ orílẹ̀ tó wà lẹ̀ ẹ̀ tí rí tó fi ara ti kíní cement tó fara ti ilé yẹn orí mi ni ọba yá lu mi bẹ́ẹ̀ ni ìyẹn ọba yá lu mi mọ́lẹ̀ ni. Èsì Ọlọ́run. Nígbà tí òjò rọ̀ tó ya lọ́jọ́ kan lọ́dún sáyà gbé kò níbi tẹ́wà yìí tó wá gbé lọ sódì kejì lọ́hùn. Ẹ má wọrí mo mọ̀ pé àwọn èèyàn bá ń dá sí i lágbára Ọlọ́run. Ẹ jẹ́ bá mi yà lókè yìí o gbogbo òkè páànù yìí nǹkan bá mi yà. Ẹ jẹ́ ká wọlé. Lágbára o. Ga o. Ẹ sì dúpẹ́ bímọ sí bíbá yìí náà. Ṣé àtàwọn náà ṣàlẹ́jọ́ ń gbé bíbá? Lẹ́jọ́ ń gbé bíbá yìí náà. Ẹ wo gbogbo òkè yìí. Ẹ wo tí bàbá yìí ń gbé. Tójò bá dé pàápàá báwọn bàbá ìṣẹ̀fẹ̀ ṣara wọn lóòótọ́. Ìbàrẹ̀ Ọlọ́run. Agbára Ọlọ́run á bá wa dá sí ilé.
ga o bàbá mi ẹ tẹ̀lé mi ẹ jọ ẹ kúrò bẹ́ẹ̀ ẹ kémi kọjá náà ní sùúrù náà ìwọ lélẹ̀. ẹ̀ǹdẹ̀lẹ̀ ń gbé bíbà agbèsè ọlọ́run bàbá yìí dà kámẹ́rámà ok ìdí ìgbọ̀n fẹ́ pé ọmọkàn ní pẹ́ fọ́lọ́ ṣáà pé torí ìgbà yá ìgbọ́dọ̀ máa sọ̀rọ̀ àgbà ìgbà nígbà tó yá mi nígbà tó máa yá fẹ́ pé ọlọ́run máa ṣe kò sí èèyàn kankan lọ́dọ̀ mi àpò ọlọ́run ni mo jẹ́ tó yẹ pé èèyàn tó wà lọ́dọ̀ mi ló sáré ẹ̀pù mi tó gbé mi ń gbà yẹn pẹ́ pé kò ṣe pé ọlá pẹ́ nìyẹn ni ṣe ni bá mọ bí mọ ń tọ́lọ́run bá ṣe bóyá olúwo bá ti dòkú lónìí ṣá tó rọ́pọ̀lọpọ̀ ẹnìyẹn lọ́dún yẹn lọ́run ló ẹni ló ṣàgbé mi pé ẹ̀gbọ́n yẹn ẹni ló gbọ́ gbùrùgbùrù tó sára wá mi ò lè sáré gbé kọ́ọ̀sì mi ń gbà yẹn ẹnìyẹn ló sáré gbé mi kó ń bẹ̀ tó di pé wọ́n gbé mi kúrò ń bẹ̀ lọ́dún yẹn lọ́hùn tó bọ́ sí ibi tí wọ́n gbé mi sísà. lọ́dún náà lọ́hùn bẹ́ẹ̀ ni bàbá ẹsìn gbé mi bíbà yìí bẹ́ẹ̀ ni mò ń gbé. ọlọ́run máa ṣèyanu lágbára àti ọlọ́run máa ṣèyanu lágbára ọlọ́run bàbá ẹni irú eléyìí mọ́ lágbára ọlọ́run nígbà tí wọ́n máa padà wá èsì ayọ̀ ni bàbá yín mú wá tí wọ́n máa padà wá sí ìbàyè lórúkọ Jésù èsì ayọ̀ ni bàbá yín mú wá sí ìbàyè agbára ọlọ́run kójò tó ń bọ̀ yìí òjò tá fẹ́ mú yìí kó tó dé èyí máa bọ́ lẹ́nu yín lágbára ọlọ́run ẹni sun bíbàyè lágbára ọlọ́run ọlọ́run àkọlé fún yín tí wọ́n bá yín tún bíbàyè ṣe agbára ọlọ́run lágbára o. Tóbi.